ah mo fẹ́ pa in fact mo try láti pa mọ́ra but kò fi gbogbo ara rọrùn láti pa mọ́ra so mo ní Yínká TNT ọkọ mi ní ó máa jù ẹ́ lọ ok mo gbọ́ àǹtí Yínká TNT èèyàn kì í wà ká má mọ̀ nǹkan tó ń ṣe it's always a very good thing kán mọ̀ èèyàn mọ̀ nǹkan tó gbà everybody ti mọ̀ yín mọ̀ nǹkan tẹ́ ń ṣe but mo stumble on your post tẹ́ ṣe nípa olórí Naomi àti Oríyọmí Hamzat mo wá fẹ́ fún yín ní advice ẹ̀yin olùfẹ́ Joyce Blog ẹ kú dédé àsìkò ìtẹ́bá tí mo fídíò mo fẹ́ kẹ́ gbọ́ nǹkan tí arábìnrin yìí sọ ló tiẹ̀ ṣe jẹ́ pé gbogbo èèyàn ló ti mọ irú ẹ̀dá tí Yínká TNT jẹ́ látìgbà tọ́rọ̀ Alhaji Oríyọmí ti ṣẹlẹ̀ ẹ mọ iye series of video tó ti ṣe àríjẹ nídìí ìbàjẹ́ àwọn èèyàn ló fi ń wówó monetization ìbàjẹ́ àwọn èèyàn ló fi ń powó lórí social media dáńfọ́ àwọn èèyàn ló máa ń dùn sí Yínká TNT inú àwọn èèyàn náà dẹ̀ ti ń mọ̀ wẹ̀ báyìí wọ́n ti mú ẹ̀dá tó jẹ́. mo fẹ́ in fact mo try láti pa mọ́ra but kò fi gbogbo ara rọrùn láti pa mọ́ra so mo ní Yínká TNT ọkọ mi ní ó máa jù ẹ́ lọ ok mo gbọ́ àǹtí Yínká TNT èèyàn kì í wà ká má mọ̀ nǹkan tó ń ṣe it's always a very good thing kán mọ̀ èèyàn mọ̀ nǹkan tó gbà everybody ti mọ̀ yín mọ̀ nǹkan tẹ́ ń ṣe but mo stumble on your post tẹ́ ṣe nípa olórí Naomi àti Oríyọmí Hamzat mo wá fẹ́ fún yín ní advice ẹ wo èmi dáadáa o bí mo ṣe wà yìí nǹkan tẹ́ ń ṣe ò wù mí ẹ̀yin gangan ló wù mí nǹkan tẹ́ ń ṣe ò wù mí ó dẹ̀ ní nǹkan tí mo rí nípa yín nítorí mo ti sọ ní post mi kan rí you are not an ordinary person Ọlọ́run rán yín wáyé oníṣẹ́ tó fẹ́ kẹ́ wá jẹ́ fún òun láti tún ayé ṣe bọ̀ wọ́n bá òdì ẹ̀ lẹ́ ń ṣe òdì nǹkan tó rán yín lẹ́ ń ṣe I have said that in a post but ó likely kẹ́ mọ́ rí bọ́ eléyìí mo mọ̀ pé máa rí gbogbo wa ti mọ nǹkan tí a mọ̀ yín fún àwa tá a dẹ̀ fẹ́ràn yín irú èmi báyìí fáìlì yín tí mò ń gbé síwájú Ọlọ́run mo ti ní description tí mo fún wọn ní nǹkan tẹ́ ń ṣe pé kán bá mi yí yín padà ọkùnrin kan lórí obìnrin mẹ́ta obìnrin mẹ́rin lórí ọkùnrin mẹ́fà ọ̀nkù àti oríṣiríṣi tẹ́ kó lúrúpọ̀ mọ́ ṣapa nǹkan tá a mọ̀ yín mọ́ nìyẹn a dẹ̀ rí pé àwọn èèyàn tán because Bible ní àwọn ènìyàn fẹ́ràn òkùnkùn ju ìmọ́lẹ̀ lọ àwọn tó ń gbádùn ẹ̀ wọ́n ń gbádùn ẹ̀ àwa tá a gbádùn ẹ̀ tó ń bí nínú àwa kẹ́ ń sọ fún Ọlọ́run nípa yín pé Olúwa àǹtí yìí ń tẹ́ ẹ dá fún kọ́rẹ́ orin you are excellent ọ̀rọ̀ dá lẹ́nu yín you have that beauty ẹ máa gbé kalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ò lè torí gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí kó ẹ̀ ń dá oyin bẹ́ẹ̀ yẹn kò possible ṣàrí company kí company kankan ní gbogbo equipment kọ́kọ́ gbogbo nǹkan jọ kọ́ wá ní à kí lẹ fẹ́ máa ṣe ní company yìí o kan ní kíkàn ní nǹkan tí ò wúlò yẹn kan ló làwọn fẹ́ máa ṣe kò possible there is no way God would have decked you up this beautifully nítorí intention yẹn kákan mọ́ is life all about sex but you highlight sex so much tó dàbí pé meanwhile ayé pọ̀ ju sex lọ ibẹ̀ gangan kọ́ ni mò ń lọ o mo sọ yẹn ká lè mọ̀ pé mo mọ̀ yín ṣe rí bẹ́ẹ̀ ṣe dá sí ọ̀rọ̀ Naomi Oríyọmí àti principal yẹn ó kù díẹ̀ káàtó gbogbo ẹni tó ń jáde tó ń bá àwọn èèyàn wọ̀nyí bẹ̀bẹ̀ kò ṣàìṣe pé ẹnìkankan ò rí ibi tó yẹ kó sọ pé wọ́n bá dẹ̀ ṣe báyìí o ṣùgbọ́n àwọn àkókò kan wà tó jẹ́ wípé àánú lèèyàn máa ń tọrọ tó bá béèrè àánú fún àwọn èèyàn pé ẹ jẹ́ ká ṣìpẹ̀ fáwọn èèyàn ẹ jẹ́ ká ṣàánú fáwọn èèyàn kò túmọ̀ sí pé àwọn ẹni yẹn pé wọ́n perfect kò túmọ̀ etí táwa fi gbọ́ kéèsì gẹ́gẹ́ bí ẹni tí òun ṣáà sí ní judiciary a mọ̀ pé ó yàtọ̀ sí etí tó fi hàn fi gbọ́ bọ̀ nǹkan táwọn sọ ni pé kí òfin fi etí dáradára gbọ́ kí olóore kó má kú sípò ìkà ẹ̀yin wá bọ́ síta ẹni ìjọba gan agbọ́rọ̀ yín ìjọba gan mọ̀ pé mọ nǹkan tẹ́ ń sọ ẹni tó láàárọ̀ kọ́ ló lọ̀sán ẹni tó lọ̀sán kọ́ ló lálẹ́
kọ́lọ́run ọba kó jẹ́ kí gbogbo ìgbà kó sàn wá, kọ́lọ́run jẹ́ kí gbogbo ìgbà kó sàn wá. ṣe báwọn tó ní tán jẹ àkàrà àti búrẹ́dì lọ́dọ̀ Jésù, they ate bread and fish. ṣe báwọn yẹn náà kọ́ ni pé èrò mélòó ló wà nílùú yẹn tá máa ní 5,000 tó jẹ búrẹ́dì àtẹja, bó yàtọ̀ sáwọn tó sọ pé kàn án mọ́ àgbélébù dábàrábà sí fún wa. èèyàn lápè o, and this is social media space. wọn ì gbàgbé nǹkan, aburú ò ní bá yín o, ìbàjẹ́ ò ní bá ẹ o, bọ̀ lẹ́yìn eléyìí ìṣẹ̀lẹ̀ míì lè ṣẹlẹ̀. mo gbọ́n tán mo mọ̀ tán, tó bá táwọn èèyàn bá ti wà ní ipò tó nílò àánú, kò sẹ́ni tó ń sàn kankan o, torí bíbélì gan sọ pé àánú ń ṣògo lórí ìdájọ́. how much more àwọn tá a mọ̀ pé wọn ò jẹ̀bi, ẹ wá bọ́ síta ẹ wá ń sọ pé kìnnì kan, kò sí nǹkan tẹ́ ẹ sọ tán, bí pé tẹ́ ẹ dẹ̀ ṣe sọ tán yẹn ẹ ti fuel àwọn tó ní case against wọn, kán dẹ̀ gbé tiyín kán ro mọ́ gbogbo nǹkan tán kọ sílẹ̀, kán dẹ̀ kó wọn, tán bá wá kó wọn lọ ẹ̀wọ̀n yẹn, àwa pàtẹ́wọ́ fún yín. ṣé àwa pàtẹ́wọ́ fún yín? ẹ jọ nǹkan tẹ́ ẹ ti ń ṣe lọ tá a mọ̀ yín mọ́ yẹn, ẹ máa ṣe títí tí áńgẹ́lì tá a rán sí yín á fi dé, torí kò tó darúgbó kẹ́ ẹ tó dògbó ẹ máa ṣiṣẹ́ Ọlọ́run. gbogbo ìbàjẹ́ tẹ́ ẹ ti ṣe, torí ẹ gbúdọ̀ sùn pẹ̀lú iṣẹ́ ibi tẹ́ ẹ ti ṣe o, ẹ gbúdọ̀ sùn bẹ́ẹ̀ o, ẹrù tẹ́ ẹ bá lẹ́nu bodè ẹ ní láìkẹ́. so we have been praying for you. I pray for you personally. mo ń pray fún yín àtàwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ pé k'Ọlọ́run fọwọ́ tọ́ àwọn wọ̀nyí, because tẹ́ ẹ bá yí padà, iṣẹ́ àtúnṣe tẹ́ ẹ ṣe àjù ti Paul apostoli inú bíbélì lọ. so ní ti àrò àwọn wọ̀nyí, tẹ́ ẹ bá ti lè béèrè àánú fún wọn, gbogbo nǹkan tẹ́ ẹ mọ̀ yẹn ẹ jọ̀ọ́ ẹ ṣe sùúrù, please ẹ continue pẹ̀lú àwọn clients yín, ẹ kàn wọ́n ti ẹ̀ tó síbẹ̀ tán retí yín, ẹ continue, ẹ máa gbé wọn fúnra, kàn máa jayé rúra títí tán máa fi jayé yẹn tán bá lè rí jẹ kó lu. bọ́ ní ti àwọn wọ̀nyí, àánú ń ṣògo lórí ìdájọ́. this is a crucial time for everybody. many people tó ń bẹ̀bẹ̀ nítorí wọn kò mọ̀ wọ́n rí, many people mọ̀ wọ́n rí, many people bá wọn tán, bọ́ a kàn wó pé òkè good làwọn ẹni yìí mi, ẹ wá lọ àtẹ̀yìn àtàwọn kan ẹ wá lọ ń túsàlẹ̀ ìkòkò. ta ló máa túsàlẹ̀ ìkòkò ẹ̀ tó yẹ fún àánú? tọ́lọ́run bá ń sàmì ẹ̀ṣẹ̀ ta ló lè ṣerú ẹ̀yin gan, ẹ̀yin. so I know ó ní ìbùkún ní fún ẹni tó bá ṣàánú torí rí àánú gbà. ibi tẹ́ ẹ ti sọ dé yẹn, ẹ sinmi, ẹ bètè kù mọ̀, ẹ ṣàṣẹwélé, ẹ sinmi, ẹ padà sórí ọwọ́ yín, torí áńgẹ́lì tá rán sí yín pé kó bá wa tún ọ̀rọ̀ yín ṣe àti sọ nǹkan tẹ́ ń ṣe. tó bá débẹ̀ tí ò bá yẹn mọ̀jẹ̀ ó rí pé kó mọ̀ dípẹ́ ti ṣán kó lọ sí activist àbí iṣẹ́ lọ́ọ̀yà judiciary, ẹ mọ̀ lọ judiciary, ẹ dúró sádùúgbò tẹ́ wà yẹn, káńgẹ́lì yẹn lè bá yín bẹ̀, kó lè bá wa yí yín padà. ìran tó ń bọ̀ kán lè sọ pé there once lived a woman tó jẹ́ pé ó ṣe bákàndé ìkóríta kan, ó dẹ̀ ṣe àtúnṣe ìbàjẹ́ tó ti ṣe. The Lord will be with you. ẹ̀yin fúnra yín ẹ̀ ráàánú gbà, Ọlọ́run á dẹ̀ kọ sí yín lójú oorun lójú àlá, torí ń ta aràn yín wá ṣe nǹkan lẹ̀ ń ṣe. kò lẹ́yìn odi àjíǹdàrà ó máa jẹ́ a ò ní fàìsàn ló gbà. orúkọ tèmi kò yí padà o, Goldweb tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú náà ni. nílé iṣẹ́ tiwa ewé àti egbò la fi ń gbé egbògi oríṣiríṣi jáde fún onírúurú àìsàn tó lè máa dẹ̀dá láàmú. gbogbo àìsàn kan la lè mẹ́nubà lórí ètò yìí, ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó bá ti ń wo ètò yìí tó ní ìpèníjà kan àbí ìmíì, ẹ kàn sí ilé iṣẹ́ Goldweb ìyá Ìjẹ̀bú, kẹ́ ẹ pè mí ká jíròrò lórí ẹ̀, ẹ pè mí lórí WhatsApp, ẹ pè mí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, a máa jíròrò lórí ẹ̀. bóyá ìwọ tó ní arthritis ni, arthritis oríṣiríṣi, rheumatoid arthritis, osteoarthritis, sciatic arthritis, gbogbo ẹ̀ ló lè máa dani láàmú. ẹlòmíì orúkún lè máa dùn, àti kúnlẹ̀ kó jogun, kó má lè kúnlẹ̀ gbàdúrà, ẹlòmíì ìbàdí ló máa dùn, ẹlòmíì orúkún ẹ̀ á máa wú, ẹlòmíì orúkún yà á tún máa tá bó ṣe wú yẹn, ẹlòmíì ìbàdí á máa dùn, ẹlòmíì ìdẹ̀rẹ̀ àti bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ á dogun, ẹlòmíì àti bẹ̀rẹ̀ gbàdúrà á di wàhálà, ẹlòmíì gbogbo èjìká ló máa dùn, ọmọ ọwọ́ ẹlòmíì ló máa ró, ẹlòmíì ọmọ ọwọ́ ẹ̀ á tún wú, kò ní lè fòdù ọmọ ọwọ́ ẹ̀ báyìí nítorí arthritis, ẹlòmíì ọrùn ọwọ́, èjìká, ọrùn, gbogbo ibi tí ríkèríkè bá ti wà nínú ara láti lè máa gbúròó ìṣòro tá à ń pè ní arthritis. ẹlòmíì ìdẹ̀rẹ̀ tí bàdí bá ń dùn, ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ló fà á, ẹlòmíì tí bàdí bá ń dùn, ó ṣeé ṣe kó jẹ́ sciatic arthritis ló fà á. nítorí ẹ̀ tẹ́ bá ti ṣàlàyé, àlàyé ló máa fi hàn irú ìṣòro tẹ́ ní pẹ̀lú ògo Ọlọ́run. egbògi ewé àtegbò tó máa mú kúrò ńbẹ̀ ó wà ní iléeṣẹ́ Goldweb ìyá Ìjẹ̀bú.
àwọn tó ti ń lò náà wọ́n ti ń jẹ́rìí sí wọ́n dẹ̀ ń wò wá lọ́wọ́lọ́wọ́ mo dẹ̀ mọ̀ pé àwọn náà máa give comment báyìí yípa àwọn ti lò rí ó ṣiṣẹ́ fún wọn ó wà fún àgbà ó wà fún ọmọdé ó wà fọkùnrin ó wà fóbìnrin bákan náà ni prostate enlargement yìí ọmọ ọkùnrin tó bá ti lé lọ́mọ 40 ọdún ló máa ń sábà ṣe ó lè fà á kéèyàn máa tọ̀ léraléra ó dẹ̀ lè fà á kéèyàn má rí tọ̀tọ̀ dáadáa ìṣòro méjì tó máa ń fún wọn nìyẹn ẹlòmíì á máa tọ̀ léraléra ẹlòmíì lè tọ̀ lẹ́ẹ̀mẹwàá kílẹ̀ ò tó mọ́ ẹlòmíì títọ̀ bá ti ń bọ̀ kó tó débi títọ̀ tó máa ti tọ̀ báyìí tọ̀ ilé máa jábọ́ ẹlòmíì dẹ̀rẹ̀ kò ní rí tọ̀tọ̀ rárá á di pé kó máa pàṣẹ rọ́bà fún kó tó lè tọ̀ àbí kó máa nírora àbí kẹ́jẹ̀ máa jáde tó bá ń tọ̀ ẹnikẹ́ni tó bá ti ń ní ẹ̀kọ́ sí iléeṣẹ́ Godwell Ìyá Ìjẹ̀bú ẹlòmíì máa ń ní urinary tract infection ẹ̀kọ́ sí wa obìnrin mi ó lè ní weakness of bladder kó jẹ́ kó máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ ìtọ̀ yá ti máa jábọ́ ẹlòmíì dẹ̀rẹ̀ á máa tọ̀ látọ̀jù ó ṣeéṣe náà kó jẹ́ àìsàn tí wọ́n ń pè ní diabetes insipidus tó ń jẹ́ àtọ̀gbẹ òun ló fà á tó fi ń tọ̀ púpọ̀ jù ẹlòmíì infection ló fà á tó fi ń tọ̀ púpọ̀ jù ẹlòmíì àìsàn kíndìnrín ló fà á tó fi ń tọ̀ púpọ̀ jù tẹ́ bá ti rí àwọn àmì ẹ kàn sí iléeṣẹ́ Godwell Ìyá Ìjẹ̀bú Ọlọ́run fún wa ṣe ní iléeṣẹ́ wa bẹ́ẹ̀ kan náà ni àwọn ọkùnrin tó jẹ́ pé lálẹ́ báyìí pépà làwọn máa ń kà kúlẹ̀ ò tó mọ́ bóyá ẹ ní weak erection ni bóyá ẹ ní premature ejaculation ni bóyá ẹ ní low sperm count oligospermia ni bóyá ẹ ní sperm count ni azoospermia ni ẹ kàn sí iléeṣẹ́ Godwell Ìyá Ìjẹ̀bú ewé àti egbò wà láti bá yín tún ara yín yẹn ṣe èyí tá à ń pè ní sperm booster wà èyí tá à ń pè tó ń tún ara ọmọkùnrin ṣe tá à ń pè ní 3-in-1 ó wà ní iléeṣẹ́ Godwell Ìyá Ìjẹ̀bú ẹni ẹ kàn sí wa bákan náà ni hepatitis oru inú ẹ̀dọ̀ ni o téèyàn bá ti ní ó lè fà kínú máa wú ó lè fà kójú máa yẹ́lò ó lè fà kítọ̀ máa yẹ́lò ó lè fà kínú máa dùn ní ẹlòmíì dẹ̀rẹ̀ wọ́n kàn lọ ṣàyẹ̀wò náà máa ní pé ó ní hepatitis wọn tiẹ̀ ní rí àmì kankan àmì kankan ò tí ì ní hàn tó bá ti jẹ́bẹ̀ ẹ kàn sí iléeṣẹ́ Godwell Ìyá Ìjẹ̀bú pẹ̀lú ògbọ́ Ọlọ́run ẹ̀ní kábàámọ̀ wọn ẹlòmíì ẹ̀jẹ̀ ríru ló ń dà láàmú tápá kan rẹ̀ á máa kú ẹlòmíì orí fífọ́ ni látàárọ̀ di alẹ́ ẹlòmíì ìdẹ̀rí tó bá sùn láago 10 ají láago 12 ó tún ló dúró mi sùn ó tún dìgbà tílẹ̀ bá tún mọ́ ẹlòmíì ìdẹ̀rí ara títa ni ara gbígbóná ara títa ni ẹlòmíì á sọ fún ẹ pé gbogbo apá kan ara òun ta òun ẹlòmíì gbogbo ẹsẹ̀ ló máa ta ẹ̀yin ẹ̀kọ́ sí iléeṣẹ́ Godwell Ìyá Ìjẹ̀bú pẹ̀lú ògbọ́ Ọlọ́run ẹ̀ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa rèé o 080-330-34777 080-330-34777 ẹ̀yin tẹ́ wà ní diaspora ẹ lò +234-80330-34777 kò síbi tẹ́ wà tẹ́gbòkì wa ò lè dé US ní Canada ní UK ní wherever you are bó dẹ̀ jẹ́ Nàìjíríà bí ẹ wà ní Port Harcourt ní ẹ wà l'Abuja ní ẹ wà ní Kaduna Kano ní kò síbi tẹ́ wà tẹ́gbòkì wa ò ní dọ́dọ̀ yín ẹ kàn sí iléeṣẹ́ Godwell Ìyá Ìjẹ̀bú pẹ̀lú ògbọ́n Ọlọ́run ẹ̀ ní kábàámọ̀ pẹ̀ síbẹ̀ àlàáfíà lójú o.